Yes, ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ní àǹfààní àti máa gbọ́ wa. Ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko, ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie, tẹ like Yorùbá movie láti máa wo Yorùbá movie dáadáa. Ibi tẹ́ tí mú owó tẹ fi ń ṣe data kò ní tán bẹ́ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ Kútèrè, tẹ́ ti wo Kútèrè part 1 tẹ́ ń wá 2 láti wo. Mo ní kí n fàsìkò yìí sọ fún yín pé Kútèrè part 2 máa tó jáde láìpẹ́ yìí ní kòpẹ́kòpẹ́ yìí a máa tó load rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa báwo lẹ ṣe rí Kútèrè sí? Báwo lẹ ṣe love movie yẹn sí? Báwo ló ṣe lọ? Ṣé enjoy ẹ̀? Báwo lẹ ṣe rí Kútèrè gangan? Báwo ló ṣe act? Báwo lẹ ṣe rí gbogbo àwọn èèyàn tán wà nínú fíìmù yìí sí? Iṣẹ́ wo náà ṣe nínú fíìmù yìí? Báwo náà ṣe act sí? Ṣé lè ṣàlàyé fún wa? Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sórí ìkànnì torí ìkànnì láti máa mú oríṣiríṣi àwọn fíìmù tó bá ń jáde, tó bá ti ń jáde sórí amóhùnmáwòrán. Orí ìkànnì láti máa sọ fún yín. Ibi báyìí lẹ ti máa wo, ọ̀hún lẹ ti máa wo. Ẹ subscribe sí ibi báyìí. Ẹ jẹ́ ká jọ máa tẹ̀lé ara wa. Ṣó ti yé yín bẹ́yẹn? Ẹ wo fíìmù yìí. Báwo lẹ ṣe like fíìmù yìí sí? Kí ni nǹkan tẹ lè comment nípa story yìí? Báwo ni story yìí ṣe lọ? Àwọn tó ṣiṣẹ́ nínú movie yìí báwo ni wọ́n ṣe ṣe? Girl yìí gangan, action pọ̀ bí ògògó. Action tó lò yẹn ṣé like ẹ̀ àbí báwo lẹ ṣe rí sí? Ẹ jẹ́ ká comment ní sí abẹ́ comment section. Then tá bá wo inú fíìmù yìí dáadáa, a rí bàbá Kúkúté, a rí oríṣiríṣi àwọn star nínú fíìmù yìí. Báwo lẹ ṣe rí iṣẹ́ tí wọ́n ṣe? Báwo lẹ ṣe rí sí? Ẹ̀yin olólùfẹ́ wa, àwa like yín, bẹ́yìn náà ṣe like wa. Ta ló sọ bẹ́ẹ̀? Girl tó ní fíìmù yìí gangan ló sọ bẹ́ẹ̀. Ó ní, inú mi dùn gan. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n tú yáyà, wọ́n bóun wo fíìmù yìí. Ó ní ká máa fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín o pé ibi tẹ́ tí mú owó tẹ fi ń ṣe data kò ní tán bẹ́ẹ̀ o. Ọwọ́ tẹ dẹ̀ fi ń like àwọn movie wa, ọwọ́ tẹ fi ń share, ọwọ́ tẹ fi ń tẹ subscriber, ẹ ní fi gbókù ọmọ sí o. I love yín lọ́pọ̀lọpọ̀. Báwo ni? Ìfẹ́ tẹ ní sí gbogbo àwa òṣèré orí ìtàgé. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ nífẹ̀ẹ́ wa lọ́pọ̀lọpọ̀. Ẹ dẹ̀ tí nífẹ̀ẹ́ wa, àwa náà nífẹ̀ẹ́ yín o, ẹ̀yin ará ilé. Ibo wa gangan là ń lọ. Ibẹ̀ gangan ni kí ẹ jẹ́ ká gúnlẹ̀ sí báyìí. Tẹ bá wo fíìmù yìí, iṣẹ́ ribiribi millions lọ lórí fíìmù yìí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti share movie yìí o. Ẹ lọ share one yẹn. Ẹ bá wa jẹ́ káwọn èèyàn wò lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ ribiribi la ṣe nínú fíìmù yìí o. Story yìí, kí story yìí tó jáde, kó tó di àgbéléwò báyìí kò easy o. Ẹ̀yin olólùfẹ́ wa, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà la mọ̀ ń pa movie. Ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn la dẹ̀ mọ iye tí à ń kó lé movie lọ́wọ́ yìí. Kò easy o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká túbọ̀ lọ share Kútèrè. Ẹ jẹ́ ká lọ share. Ẹ jẹ́ ká lọ share. A máa tó load 2 ẹ̀ láìpẹ́. Ẹ jẹ́ ká túbọ̀ share dáadáa. Káwọn èèyàn wò ó. Ọgbọ́n oríṣiríṣi ló wà nínú movie yìí. Oríṣiríṣi ọgbọ́n ló wà nínú movie yìí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ share fún àwọn èèyàn jákèjádò gbogbo àgbáńláyé. Kí ni nǹkan tẹ́yin dẹ̀ lè comment nípa fíìmù yìí? Ẹ já comment ẹ̀ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ibo lẹ tí ń wò wá? Ṣé Amẹ́ríkà ni? Ṣé US lẹ́yìn tí wo movie yìí ni? Ṣé Canada ni? Ṣé Nigeria ń bí báyìí ni? Ẹ jẹ́ ká kọ síbẹ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, I like yín lọ́pọ̀lọpọ̀ because àwa náà rí ìfẹ́ tẹ́ ń share pẹ̀lú wa. A rí ìfẹ́ tẹ́ ń share pẹ̀lú wa. Tá bá ya movie tá bá rí èèyàn bá wò, ṣé mọ̀ pé kò dá bẹ́ẹ̀? Kò ní bàjẹ́ o. Ibi tẹ́yin náà dẹ̀ tí ń mú owó kò ní tán bẹ́ẹ̀ o. Ọgbọ́n tá jọ ń kọ́ látara ara wa, ọgbọ́n yẹn náà ṣì wà níbẹ̀ o. Bá ṣe ń kọ́ ọgbọ́n yẹn, ẹ jẹ́ ká wá máa mú lò. Ẹ jẹ́ ká máa mú ọgbọ́n tá ń kọ́ látara ara wa yẹn. Àwọn ọgbọ́n tẹ bá ti kọ́ nínú movie, ẹ jẹ́ ká máa mú lò. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí.